ó ṣẹlẹ̀ ọmọ Tinubu fẹ́ báwọn àgbààgbà ẹgbẹ́ APC fa wàhálà lẹ́kọ̀ọ́. Aláròye máa wí o. a ti ṣetán láti ṣèwọ́de èmi fúnra mi sì ni màá léwájú. a ò lè faramọ́ irú òjòrò àti màgòmágó tó fojú hàn kedere yìí. òótì o a ò ní gba ilé yìí wọlé rárá. a máa ṣèwọ́de nítorí a mọ̀ dájúdájú pé àwọn wọ̀nyí ló wọlé ìbò yàtọ̀ sí àwọn tí wọ́n kéde yìí. a ò ní gbà kí wọ́n gbé ẹ̀tọ́ àti ìbò wọn fẹ́lòmíì. ìwọ̀nyí ni díẹ̀ nínú àwọn ọ̀rọ̀ ìbínú tó ń jáde lẹ́nu abilékọ Fọláṣadé Tinubu Òjó, obìnrin tó jẹ́ olórí gbogbo àwọn ìyálọ́jà gbogbogbò nípìnlẹ̀ Èkó, ìyálọ́jà General of Lagos, lásìkò tó ń ṣèpàdé pàtàkì kan pẹ̀lú àwọn ìyálọ́jà, àwọn alákòóso ọjà gbogbo àti àwọn alẹ́nulọ́rọ̀ nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC nípìnlẹ̀ Èkó lọ́jọ́ Wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 28 oṣù karùn-ún ọdún 2026 yìí. ohun tó ya ọ̀pọ̀ èèyàn lẹ́nu táwọn míín sì ń sọ pé irọ́ ni kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ ni bó ṣe jẹ́ ẹnu ọmọ bíbí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu tí bàbá rẹ̀ jẹ́ èèkàn àti adarí ẹgbẹ́ òṣèlú APC láti ìpínlẹ̀ Èkó títí lọ dé federal l'Àbújá ló ń tu bí ejò tó sì ń faraya sí àwọn màgòmágó àti òjòrò tó wáyé lásìkò ètò ìdìbò abẹ́lé ẹgbẹ́ ìyẹn primaries tí wọ́n fi yan àwọn ọmọ oyè gbogbo tí yóò ṣojú ẹgbẹ́ òṣèlú APC lásìkò ètò ìdìbò gbogbogbò tó ń bọ̀ lọ́nà lọ́dún 2027. Fọláṣadé kò kàn déédé bínú bẹ́ẹ̀ náà o. ó ní tóun bá sọ pé omi jóná kí wọ́n ní kóun kó irú rẹ̀ wá. ó ní òun ní àwọn àpẹẹrẹ pàtó kan tó dáhùn lójú gbangba pé orúkọ ẹni tí wọ́n kéde pé ó wọlé kọ́ ló wọlé, wọ́n yíbò fún un ni. òjòrò kò sí lórúkọ méjì. obìnrin náà dìídì dárúkọ ètò ìdìbò tó wáyé láwọn agbègbè ìdìbò kan. ó ní bí gbogbo ìyókù ò bá tiẹ̀ ṣojú òun, ó ní ti agbègbè Mushin kejì, agbègbè Agége kejì àti Òjòkòrò ṣojú ṣara, pé Ṣèyẹ Ọládẹ̀jọ tó ti fìgbà kan jẹ́ alukoro ẹgbẹ́ APC nípìnlẹ̀ Èkó ló wọlé ní Mushin kejì. kò sì rújú rárá. ó ní Ọláìdé Ọládébọ̀ ló wọlé lágége kejì. ìyẹn náà sì dá òun lójú nígbà tí ọ̀gbẹ́ni Olóòtú Òjó wọlé ní Òjòkòrò. Fọláṣadé Tinubu Òjó ní òun fi àsìkò yìí ké sí gbogbo àwọn àgbààgbà ẹgbẹ́ APC àtàwọn májẹ̀óbàjẹ́ gbogbo ní ìpínlẹ̀ Èkó àti ti àpapọ̀ pé kí wọ́n tètè ṣe ìwádìí ẹ̀sùn yìí kí wọ́n sì fìdí òdodo múlẹ̀ nítorí inú àwọn èèyàn kò dùn. ọ̀pọ̀ ló ń fapá jánu kiri ní gbangba àti lábẹ́nú nítorí àbájáde èsì ìdìbò abẹ́lé APC náà. màmá náà ṣèkìlọ̀ pé ewu ń bẹ lóko lóńgẹ́ fún ẹgbẹ́ APC bí wọn kò bá tètè wá ìyanjú sí àìdọ́gba àti àìṣedéédé wọ̀nyí nítorí ó lè fa kí ẹgbẹ́ fọ́ sí wẹ́wẹ́ àti ìyapa. ó ní òun àti àwọn ìyálọ́jà gbogbo làwọn fara mọ́ bí igbákejì gómìnà Èkó Ọbáfẹ́mi Hamzat ṣe jáwé olúborí gẹ́gẹ́ bí olùdíje fúnpò gómìnà lẹ́yìn ọ̀gá rẹ̀ Babájídé Sanwó-Olú. ó ní àwọn ìyálọ́jà àtàwọn obìnrin kò ṣeé fọwọ́rọ́ sẹ́yìn nínú ètò òṣèlú Èkó. ó sì ṣe pàtàkì kí wọ́n gba ọ̀rọ̀ àwọn yẹ̀wò nígbà táwọn àgbààgbà ẹgbẹ́ bá fẹ́ ṣèpinnu. obìnrin náà ní a gbọ́dọ̀ kígbe síta báyìí o. ẹ sọ fún ẹgbẹ́ APC pé kí wọ́n wọ́gi lé ìkórajọ àwọn Justice Forum àti ti Mandate Forum nínú ẹgbẹ́ nítorí a mọ̀ pé ti Justice Forum ni Hamzat ṣe. gbogbo èèyàn ló lọ ń darapọ̀ mọ́ àpéjọ Justice Forum báyìí nítorí wọ́n mọ̀ pé ọ̀dọ̀ wọn ni gómìnà tó kàn ti ń bọ̀. àwa yòókù ńkọ́, ṣé ò kì í ṣe ọmọ Èkó mọ́ ni? nígbà tí wọ́n bá di gómìnà, wọn ò ní jẹ gómìnà APC nìkan, wọ́n gbọ́dọ̀ wà déédéé ni. kódà nígbà téèyàn bá ti di gómìnà, tọ̀hún gbọ́dọ̀ jẹ́ adarí fún àtọ̀rẹ́ àtọ̀tá ẹ̀ ni. ó bá àyàn lọ́kàn jẹ́ pé nígbà tí olùdíje tó ń ṣe Mandate Forum bá jáwé olúborí, kíá yóò ti fò sí Justice Forum. ìyẹn ò dára rárá. àdọ́gbọ́n sọ fún wa pé kéèyàn ṣiṣẹ́ takuntakun nídìí òṣèlú kò lérè nìyẹn jẹ́. wọ́n gbọ́dọ̀ wá nǹkan ṣe lórí ọ̀rọ̀ yìí nítorí ó ṣe kókó. ó dá wa lójú pé Ṣèyẹ Ọládẹ̀jọ ló wọlé ní Mushin, Olóòtú Emmanuel sì wọlé ní Òjòkòrò. kódà gbọ̀ọ̀rọ̀gbọ̀ọ̀rọ̀ ni ìbò ẹ̀ fi tayọ. ṣé ẹ̀ ń gbọ́? a kàn pinnu láti kọ́kọ́ sìmẹ̀dọ̀ káwo nǹkan tí ẹgbẹ́ fẹ́ ṣe nípa ẹ̀ náà ni, nítorí a máa fẹ̀hónú hàn o. a mọ̀ pé wọ́n yege ìbò yìí. abilékọ Tinubu Òjó ló ń sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀.
Faith Adébọlá ló ṣàkójọ ìròyìn yìí tó sì kà á sétí ìgbọ́ yín fún Aláròyé.